gba ọ̀rọ̀ ibi ẹni gbàgbà ọtí ó lé tó gbogbo eléyìí náà mọ̀ nǹkan ẹ má jẹ́ ká rojọ́ jù lọ ẹ jẹ́ ká ṣe báyìí ẹ̀yin bá mi release àwọn boys mi àwa rí lọ́fíìsì ẹ má wọ̀ọ́rọ̀ ṣé bẹ́ẹ̀ mi mú sọ bẹ́ẹ̀ màá wá rí yín lọ́fíìsì yẹn má wọ̀ọ́rọ̀ ìfá mi fẹ́ bá wọn bẹ̀ mo fẹ́ kẹ́ ti release wọn kébi tó débẹ̀ mi fẹ́ kọ́ mọ̀ pé mi mú wá gbà wọ́n yẹn torí mo náà ti fún mi fún ẹ jẹ́ kan ti máa lọ mò ń bọ̀ ìfá màá yá ọ̀dọ́ yín kí n tó lọ bí tí mo lọ sí bẹ́ẹ̀ ni màá rí yín. ṣe ń sọ lọ bí mo ṣe fẹ́ kẹ́ bá mi ṣe fún wọn gogogogo nìyẹn o torí pé kí ni mo ti ròyìn fún wọn dáadáa wípé kò sí ṣòro tó gbé débi báyìí tí ẹ ní bá wọn gbọ́ ẹ̀yin náà díẹ̀ bó ṣe rí ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi ṣàánú wọn káwọn wọn náà lè tó ẹnu. arábìnrin ṣé orí tá a bá ń ta ẹ jẹ́ ká máa tọ̀ torí tá a bá ń ta tá ò bá tọ̀ ó ṣeé ṣe kó padà kó dẹrùn nídìí lẹ́ni tèmi ń wo ìṣọ́kùnrin lélẹ́yìí ṣá. obìnrin lélẹ́yìí o ìṣẹ́ sáàrin iye arìngìlẹ̀ tirẹ̀. kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí ìwọ gangan ni mò ń sọ yín pé ṣọ́kùnrin ni ẹ ìṣá. ọkùnrin ni wọn. èmi ṣe ẹ rí àpá abúlé lápá mi ni àbí kí ló dé tẹ́ fi rò pé ọkùnrin gidi lèmi o èmi ò sọ pé tí ilé bá dáa o mo dá lọ́wọ́ gan ni o ní gidi gan ni o ṣẹ̀ṣẹ̀ gbọ́ tí ọkùnrin ẹgbẹ́ mi tó bá lọ wá lásán tó nà left wá tí mo wéfẹ̀ tí mo bá fi right máa kó fún lẹ́nu tàbí upper cut ayé ìbàjẹ́ ni. bí gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ jáde à ń wíru òun wíru ṣé irú ọkùnrin báwọn là ń sọ ni ṣé ọkùnrin tí ilé bá dá là ń sọ ni. inú ìsọ̀kùnrin tí ilé bá dá wà náà. wo ẹ jẹ́ akólà kó lẹ́kọ̀ọ́ nítorí ẹ̀kọ́ kọlà ewé òun ló kọlà sẹ́kọ̀ọ́lá ṣé orí gbogbo ibi tó fojú sí un gbogbo ọ̀nà tó ní ká tọ̀ un ànítọ̀ nítorí kò sọ náà bẹ́ẹ̀ gbàgbé ń pa ẹ̀ let's forget about it. bẹ́ẹ̀ni there is a question. tí bàbá ti ń ṣe ìbò báyìí kò dájú pé kíní ọ̀hún ṣiṣẹ́ dáadáa ni ìwọ náà lóògùn. wọ́n lóògùn kódà wọ́n lóògùn gan ni. english náà fi ń sọ kíní yìí ó jẹ́ kí n rí i pé wọ́n kà nù. graduate ni wọ́n lọ school. ṣé wọ́n máa ń study ifan school ni. rárá o kò ṣe pé wọ́n lọ rí ifan school ẹ mọ̀ pé gbogbo nǹkan ló ti advance ifá ti wà lórí internet but tí wọ́n kò kí ṣe pé wọ́n lọ rí ifan school wọ́n lọ school gangan. okay I will ask you a question. arákùnrin tèmi wò yìí ó ti marry àbí kò tí ì marry. sẹ́mi. òun. ẹyin náà sọ. mo ti marry rí àmọ́ ìyàwó ti bá tiẹ̀ lọ. ìyàwó sì ti lọ kí lorúkọ ìyàwó ọ̀hún. Tóyìn ni. Tóyìn nítorí mo ti ń wo súra ẹ̀ yìí ọ̀nà tó o fẹ́ tọ̀hún kò lè wọ́ọ̀kì rárá. nítorí ojú tí mò ń wò yìí o ò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó o fẹ́ gbé wọn bẹ́ẹ̀ ni mo fún ẹ nítorí kò lè ràn ọ́ lọ́wọ́ kò ní jẹ́ bẹ́ẹ̀ ni àwọn mọ̀ ń bọ̀ bọ́rọ̀ bá rú ni lójú àábilẹ̀ léèrè ni. tó bá yẹ pé mo mọ̀ pé lórí burúkú tí mo báyìí ló ń tẹ̀lé ṣé màá wá gbé yín ni. sẹ́ni kò jẹ́ nìkan ìtẹ́. tí bá bùkẹ́ pé tí n bá gba amú gangan mi tó bá tẹ̀sí fún ọgbọ̀n ó máa gbọ́ àdéhùn yẹn. jò tó yẹ náà kílọ̀bù ní kílọ̀bù yẹn. Bákàrè ní ìfẹ́ pé jọ́ọ̀tì ni ẹ máa gbọ́. tí báyìí náà kú náà. tí báyìí náà kú náà. ló wá jẹ́kẹ̀dẹ̀ sẹ́gun o. ọ̀gbẹ́ni kò ṣe tó lè jẹ́ sọ́wọ́ lè lé. yorùbá dára yorùbá ti ká south. ọ̀gbẹ́ni ológo street ti lọ. ológo street ti lọ. ológo street ti lọ. àbọ̀ àbá ń ti o. àbọ̀ àbákọ́ àbọ̀ ayé síbí. ọ̀rọ̀ yìí náà tó pọ̀ kílẹ̀ tó ẹ̀yẹ. kò ní sọ́ọ̀bù. kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀
ṣì wá ń bí kí lè tún jókòó ṣe mo ti sọ nǹkan tí mo fẹ́ sọ ayéwo làbọ̀ ṣe ó dà ẹbẹ̀ fi bí ṣe lé ni. ẹ wo ẹ̀bẹ̀ tẹ́ bẹ́ẹ̀ yẹn kan kò lè sort anything kò lè sort nǹkan kan nínú nǹkan tó wà lẹ́yìn kí ló dé. ìrọ̀lẹ́ yìí ni kò lè ju ìrọ̀lẹ́ yìí lọ. ẹ má máa bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ kà bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ nìyẹn ṣé mo ṣe admin ṣé problem ti wà bẹ́ẹ̀ lábẹ́ gbọ́ ẹ má ṣe mímẹ́ kẹ́kọ̀ọ́ olówó di wàhálà ẹ dìde aṣojú mímẹ́. òde wa rí bẹ́ẹ̀ ṣe rò ó wàhálà kò rí bẹ́ẹ̀ ṣe é lọ́tẹ̀ àdéhùn mi máa mú ṣẹ. ìrọ̀lẹ́ yìí ni kò lè ju ìrọ̀lẹ́ yìí lọ. tí ẹ bá yìí lọ́pàá ló bá wà dá. àti ìṣeré ìrọ̀lẹ́ máa ń wọ yín. àti ẹ kàlẹ̀ àti bá ṣe lọ nísì èmi àti Ọlákúnlé. kí ló ṣẹlẹ̀. pressure gan ti dé pa àti. kí ló dé. Ọlákúnlé nìbá. ṣe bẹ́yìn àti ẹ̀lẹ́jọ́ pé ìbáyín sínsìn kí ló wá ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni bá ṣe jó ń jáde lọ ọlọ́kadà kọ́ ọ̀rí tẹ̀lé. bẹ́ẹ̀ni bí mo ṣe ní kí n máa ọ́zùl àti máa gbé lọ báyìí àti ó ti give up. ó ti kú. kúlẹ̀ ẹ̀mí ọmọ ọmọ ti kú. ẹ wo àti. níbo ló wà báyìí níbo ló wà á kí fọ́ọ̀bù kí lè sọ. níbo lẹ ló wà. ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ. ẹ jẹ́ lọ. ẹ̀jẹ̀ kú sí aráfẹ́ra kù ìyẹn ti Kúnlé àbúrò onígbèsè ìṣẹ́kọ̀ tẹ́ẹ̀sọ̀ wọn àjẹsí dáṣẹ́ rí nìyẹn o a kò gbókú ẹ̀ lákàlágbé mi fún màá ṣe kí lè rí o aṣenibánidárò làwọn ọmọ aráyé o. Àjọkẹ́ èdè torí pé orójú ọlá yìí ọkàn ẹ balẹ̀ tó ṣe wọ́n sì mélòó káàkiri àárín ìlú bóun fi ní ṣèkì káàkiri wàá ní ìwọ àdìmí kan fẹ́ gbowó àbá fi ní ṣèkì kiri ó ti ẹ́ ti ta. ẹ̀yin tó láyé Kúnlé o ṣiṣẹ́ kó bá ẹ o ṣiṣẹ́ tó bá òbí kọ tó fi ń bá yé èsì lò pọ̀ ṣiṣẹ́ kó bá ẹ kó bẹ̀rẹ̀ sí ní ṣèrànù kó ṣẹlẹ̀ àdá kó bí òkú ẹ báyìí kó wá gbé bá ẹ̀gbẹ́ Àjọkẹ́ nílé kó o sì sí lágbàáyé ẹ̀jẹ̀. nígbà tó bá lójú ráyè tí wọ́n bá gbé bá ẹ àwọn ẹgbẹ́ sì mí lówó ń gbà yẹn olórí burúkú. ìyá ọkọ mi sani sí ní kàmíkà mo mọ̀ pé mo ti gbogbo ẹ̀ ló ti mọ̀ ó ti rí iṣẹ́ bẹ́ẹ̀rẹ̀ jọ ṣàánú mi sani sí lè jọ. wo mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan tó ń lọ nílẹ̀ táwòdì òkè tèmi ò rí. ìyẹn ogún ọdún a máa jó ni lẹ́nu bó pẹ́ bóyá ẹ̀sán á ké. àti pínpín dájẹ lọ ẹ̀bùn á jẹ bọ̀. Oh, serious? No, but nǹkan tó sọ fún mi kọ́ nìyẹn now. I'm seeing you. Ṣé o ń gbọ́ mi, Túnráyọ̀? Ó dàbí pé network yẹn ń seize o. Ṣé wọ́n ń gbọ́ mi? I told you now. When you no. Nisuru. When you called me on phone, when you called me, and mo sọ fún yín pé mo máa pè é padà in the next 2 hours, and I was busy at work. Yeah. Mo ń gbọ́ ẹ. No, but I told you. I said I'll call you back. That was what I said. I said I'll call you back. Iye Olúwa ṣé nǹkan tó pọ̀ tó báyìí ni káì Ọlọ́run. ẹ ká máa dúpẹ́ tó bá jẹ́ pé mi ní bọ́sì ńkọ́ kí a fẹ́ bọ́ wọn fa ṣáà máa dúpẹ́. wá ká máa dúpẹ́.
dúpẹ́ náà ni. Tí ó bá yẹ pé òun tó jẹ́ kí n mọ̀ pé òun á ń lò báwo wà ló ṣe ń ṣe ìyàwó ń kọ́ and then báwo ló ṣe ń kọ́. ìyàwó ṣá ká máa dúpẹ́ lọ́wọ́ Jídé tó ń dúró tì mí. ṣé rí tí ìyàwó tẹ sọ yìí èmi ò gbìyànjú ju mi rí tó. What? I don't know what to say. Hello, ìyẹn Olúwa, jọ̀ọ́ nítorí Ọlọ́run ni mo fi bẹ̀. Mo fi gbogbo nǹkan tó ń dùn mọ́ ẹ nínú bẹ́ẹ̀ má cut phone jọ̀ọ́ nítorí Ọlọ́run. Okay, ó ṣe. Ìyẹn Olúwa, mo fẹ́ bẹ̀ ẹ́ ni. Ò dé ṣàánú mi. Ìwọ náà mọ̀ pé mi ò ní pọ̀ mi tí mo fẹ́ lọ. Ṣàánú mi kó dáríjì mi. Ó dẹ̀ mọ̀ pé kò ń ṣẹjọ́ mi o. Ó mọ condition tó wà. Obìnrin mélòó ló lè gbàgbé, obìnrin mélòó ló lè ṣerú ẹ. Kí má bàa jí ìtẹ̀ àbí kọ́kọ́ ká má bàa fọ́ náà ni mo fi ṣe obìnrin sóbìnrin. Mi mọ̀ pé ó máa padà rí báyìí, jọ̀ọ́ ṣàánú mi, dáríjì mi. Wo yin Olúwa tó bá fi lè dáríjì mi, ìwé ò tún jẹ́ ṣọmọ lọ́wọ́ mi mọ́. Hello? Hello? Oh. Tó ti kọ́ fún ọmọ mi lẹ́nu. Ni mo fi tèmi fún báyìí. Ọlọ́run ò dẹ̀ ṣàánú mi. Kọ́ ká má bàa fọ́ náà ló ṣe jẹ́ kó bèrè sóbìnrin mo fi ṣe owó. Mo fẹ́ ṣe bàtà ni mo fẹ́ gbé. Àbájọ ilé ò kí ń ṣobìnrin o. A lè sọ pé kò ṣe ìyàwó ṣùgbọ́n ọ̀tẹ́ mi ṣàmọ̀ tó dé mi lójú ni pé gbogbo wa ló lè tilẹ̀ bá dá sórí báyìí pa obìnrin ò dá obìnrin ò dá obìnrin tó dá wà o bá a dẹ̀ yín parí pé ọkùnrin ò dá ọkùnrin tó dá wà kọ́ lọ́wọ́n bá jẹ́ ká pàdé èyí tó dá tó máa ṣe wá lóore ni ó mọ̀ kí tẹ́sí bá dá ni a máa túngun ni òkè torí obìnrin ò dá dẹ̀ ní àní márì torí obìnrin ò dá dẹ̀ rí àní bímọ ó ní ìdòbìnrin inú ilé tó máa bẹ̀ ṣàwọn kankan tí Jídé tó sọ tí ò lè ṣe kò í sí o. Ẹ̀gbọ́n nífẹ̀ẹ́ mi ẹ̀gbọ́n máa kí n tó nǹkan tí obìnrin ti fi ojú mi rí ní ayé yìí ti lọ dá. Gẹ́gẹ́ bí wọ́n á sọ nǹkan fún ẹ kò sápọ̀nlé fún ọba tí ó lò lórí tí ọkùnrin bá dé àwọn lẹ́vù kan tó yẹ kó níyàwó tí ó bá ti ní ọ̀tọ̀ nǹkan tó máa fi wò lásìkò tó wà ẹ́ o ní touches obìnrin kó gbé sí bedroom kó wẹ̀ fún ẹ you get what I'm saying yàtọ̀ sóhun you get it and then a lè máa ṣe àwọn oúnjẹ gbogbo kìíní yẹn you'll be happier. So you are trying to say I should give it another try. Yes. Okay. Yeah. Àwa àjọ máa ṣe yẹn sìn àjọ máa ṣe yẹn sìn ọkọ ẹ bá lè yá. Yes. Kọ́ máa fi kíní ṣeré náà gbogbo ẹ̀ náà. Ohun òsì tó nígbà agóńtì ẹ ni lára àdá. Hello. Bóòní. Kí ló dé bò ní wọ́n máa fi fóònù sí gangan ṣebí handset ni ẹ pè. Ńgbà náà wà ń kọ́ ló wá ní kọ́ mọ́mú fóònù rẹ̀ sápò. Ọmọ tí ó ṣẹlẹ̀ bó ni ìpàdé wa èmi yóò ti kó nílé aago 11
ká pàdé láago 12 ni aago 12 láago 12 ń jẹ́ o no Africa time o lọ́túnla aago 12 jẹ́ kí 12 jẹ́ 12 lọ́túnla o kò jù bẹ́ẹ̀ lọ nǹkan mi tó wà kò sáyé àti sọ ní ìsìn tó bá yà á pera wa létà ọ̀dà ire o. nífẹ̀ẹ́ mi báwo ló ṣe máa expect pé kí n fi ara in the first place. mi láìpẹ́ yìí sọ̀rọ̀ báyìí ṣé o ti bá ipá àbúrò mi sọ̀rọ̀ báyìí no àròbí ti bá wọn orin ó nọ́mà ó jẹ́ nàṣẹ́ kò tí ì pẹ́ náà. Yes. And so fucking what? Arọ is arọ. Kò lè rìn náà anytime sọ̀rọ̀ yìí. Kò lẹ́sẹ̀. Orí wheelchair ló wà. Like ṣé mo kò tètè. Fàrẹ̀ ìbàlẹ̀. Èho mi. Fàrẹ̀ ìbàlẹ̀. Mo kàn láyé náà. Ní kálukú wa bá yẹ ṣe máa dà ní. Ṣé mo lè tiẹ̀ sínú ògbó ni? Péré aládùúgbò you're responsible. Ó yàtọ̀ sáwọn ọmọ pàápàá bóyá máa ń ṣòṣì kiri yẹn. Mo rẹ̀ pọ́pọ́ tẹ́lẹ̀ tí lélẹ̀. Gbogbo tó ní kálukú wá láyé owó ni báyẹ̀ ṣe máa dáa bí fámìlì náà ṣe máa dáa bí ìdílé náà ṣe máa dáa bó èèyàn náà ṣe máa dáa bó yẹ wà yóò nídìí tó máa mí sí ẹ lára táyé ẹ máa dùn gbogbo yìí fáìn tó ṣe tó bá tún rówó wà fáìn jù báyìí. mo mọ ẹni tó bá ti rí mi gan ó ti mọ pé mo ní ìdẹni tó máa mí sí mi lára táyé mi máa tún tù ṣì báyìí kí ni ó wà sọmọ. bó ṣe farabalẹ̀ ṣùgbọ́n tí mo sọ fún ẹ o ṣe try ẹ bí a bí a month or 2 months tí o bá ti wá wà lójú ẹ sáré sọ fún mi. Èyí tó tún sọ yóò tún jẹ́ kí n kọ́m sára o. Jẹ́ ìyẹ́ wò. Má máa ro àwòtí. Má ro. And kí ni mí ní gbogbo rọ́bìṣì? No, tell me kí ni mí ní gbogbo rọ́bìṣì? Òun la gbẹjọ́ látàárọ̀ tí kò dìde yẹn. Kí ni gbogbo ilé kí ni mo ṣe fún ẹ tó fi ń ṣe fi rún kọ́ báyìí fi sọ fún mi kó dáná. Each time tí bá ti wà in the mood, you always spoil my mood with this shit. Tí n pariwo náà. Tí n pariwo. Tina, true. But show my own way, no. Kí fẹ́ báyàwó mi ṣe, kí n kàn mọ́ pẹ̀lú ẹ̀rọ kó má dìde. Ìgbà tí mi ń ṣọmọ àná, ìgbà tí ò ṣe nǹkan tí mi ò ṣe rí, all of a sudden kò bẹ̀rẹ̀ ní kíni kí n wá ṣe. It's not as if I'm happy. Mo ti wọ́n one chance, like each time tí bá ti wà in the mood. Ó máa ń jẹ́ kí mood mi dùn ni. Ó kì í fi mí sí cruise rárá and this is not making any sense. Ó ti sú mi man, ó ti sú mi. I don't like this. Tina, ó ń pariwo náà, ó ń pariwo. Ṣé kí àwọn èèyàn máa dún kan? Don't tinna me! Don't tinna me! What's all this? Jẹ́ kí n pariwo ara mi síta káwọn èèyàn lè mọ̀ nǹkan tí mò ń go through lábẹ́ ilé náà. Just try and make me happy for once. Jẹ́ kó tiẹ̀ dìde. Àti jẹ́ kó just kele ó kó do anything. Tina, èmi náà ń gbẹjọ́ sí i. I don't like this. Fuck you. Tina, mo ń gbẹjọ́ náà. Oh my. Like, kí ni mo tẹ kó gbọ́n ara mi sí ìgò? Kò dáná mo dé. Mo ń gbé mo náà why you embarrassing me? Gbà débi kò gbà bí tó ti máa ń gbà tó ti máa ń. Wọ́n ní. Tina, àbí bóyá kò dé. I don't like this. Tina, wo èmi mo kọ́ ọ̀sán òwò kìíní ẹ̀ tó yẹ kí n ti sọ fún ẹ tẹ́lẹ̀ but owó mọ́tò ṣàfẹ́ ló fún ẹ ó yẹ kó máa rọ́jú kó máa manage ó yẹ kí n ti sọ fún ẹ pé break ẹ yẹn ó ti jò kò ṣiṣẹ́ break master rẹ̀ rí agbélọ́bẹ̀ lọ́tún lọ́sì kò ṣiṣẹ́ so mi dẹ̀ rò pé gbogbo tó ń fẹ́ ló ń fún ẹ àbí mo rò pé tó bá ti rówó wọ́n ní lẹ́yìn owó tún ní ìgbà tó bá ti rówó mo rò pé yẹ kó fi comfortable or what do you think? Wo téèyàn bá máa ti ẹ̀gbé àgbélébùú nínú ayé ó yẹ kéèyàn mọ àgbélébùú téèyàn máa gbé bóyá tí wọ́n ń gbé mi lọ ó ti fẹ́ kọjá agbára mi like mi ò lè cope mi ò tẹ̀lé stand there because kí ni essence pé mo wà ní relationship mi ò gbádùn relationship yẹn owó ọ̀tọ̀ ti bí ọ̀tọ̀ and I know that ìwọ fúnra rẹ mọ̀ pé main fact relationship yẹn. Ṣùgbọ́n nǹkan tó délé àmúra gbọ́dọ̀ wọnú ẹ̀. Mi gbọ́. Lẹ́kùn lámọ́ra díẹ̀ náà. You know when it comes to àmúmọ́ra lórí level I don't joke with it èmi ò lè ṣe so mi ò mọ. àwọn ọkọ̀ ṣá bí ẹ̀kọ́ alternative wà gbogbo àwọn artificials tó máa ń lò gbogbo àwọn alternative tó máa ń lò tó máa ń ra yẹn bí ẹ̀kọ́ máa ń lò. Wait o bọ̀bọ̀ like òun sọ fún mi sìn pé bóyá kí n lọ máa lo dido or whatever. Ole it's not the real one. Nǹkan tí ò bá jọ wọn kí n fi ń wé òun kó lè dàbí forget about it.
yóò pè different sizes ni wàá dẹ̀ wá size àbí ló fẹ́. ó fọ́ nìkan sórí kò sírú size tán lè ṣe kò lè kájú ẹ̀ kò lè kájú ẹ̀. ṣe ẹ̀mọ́ ẹ̀ náà láti lẹ̀ gbogbo àdúgbò tó dàgbà sí yẹn àfi sùúrù àbúrò kò lè ṣe kó fún mi kò lè bá ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀ because mi fẹ́ kó fi ẹni tí mo sọ ẹbí àbúrò mi ni mi fẹ́ kó fi sílẹ̀ mọ́ at least láti bá tó ti ń fẹ́ ń sìn wáyé pé inú àbúrò mi ti ń dùn ó ti ń wà lively ọkàn ẹ̀ ti ń balẹ̀ ó ti ń put on weight you understand. bàmí kó tiẹ̀ ṣe sùúrù díẹ̀ kó tiẹ̀ kọ́dún ìkọlẹ̀ ó ṣe sùúrù a máa jọ máa wá solutions náà làbí kí ló fẹ́ o owó ṣà ń wọlé mo mọ̀ ẹ́ mọ̀ náà nígbà tẹ́ tó ń jọ rìn gbogbo ẹ̀ ti yàtọ̀ àbí kí ló fẹ́ ó ti mí sẹ́ra. ṣe é rí èmi náà jẹ́ ń bẹ́ẹ̀ kí n má parọ́ but ṣe é rí tibítibí là ń sọ nípa ìnáwó kò lè fáyà náà mi ò dé lè máa sọ fún ọ̀rẹ́ mi pé kò lè possible ẹ má bẹ̀rù kò possible kí ni ẹ̀ gangan ládùn bẹ̀ as in ó dẹ̀ ti try pé o try àti gbèsè kò lọ rárá. kò stand tó bá ní pé kí nǹkan mú standing kò mú standing so mi ò lè cope now o get this thing body no be firewood now. àtọ ọ̀rẹ́ mi ò lè cope mo mọ̀nà láti ilẹ̀ náà ó lámùmọ́ra sí wàhálà. kò dìgbà tó bá sọ kò dìgbà tó bá sọ. ibi tí solutions máa wà ní o láì ṣe pé mò ń ṣe. ẹ bá sọ fún mi pé ọmọ àbàmì tẹ́ ń sọ pa ilé ó ya wèrè ni àǹtí tèmi ló ń la orúkọ mọ́. uncle stupid ẹ má bínú ẹjẹ sọ̀rọ̀ kan ṣáàkì ó mọ̀ gan o. ó dẹ̀ rí bíi tiẹ̀. ó ponú o. bàbá ẹ ponú. bàbá tèmi gan ṣáàkì èmi dẹni mo mà sí rí ẹ o ṣó mọ yájọ tó rà yìí ọ̀pọ̀ márùn-ún 500 naira o lọ́ta ní ọjà àgbàdo àtọ́níwàsówàsó ti ṣe Tinubu náà yé èlé báyà Àtíkù náà yé èlé báyà kò ní dáa fún yín ẹ ti yà wèrè. bàbá ẹ yà wèrè. ṣé ọ̀pá márùn ló fẹ́ ọ̀pá márùn 500 ó ti yà wèrè olórí ibu ọmọ nìyẹn. Ṣáàkì iye ò lè jèrè ẹ o. bàbá ẹ ò lè jèrè ẹ. àwọn sí mama orí TikTok ẹ wo àmọ̀ràn tètè máa bọ̀ ẹ máa tó kú o. bàbá ẹ máa tó kú. àmọ̀ràn tètè máa bọ̀ ẹ máa tó kú o. bàbá ẹ máa tó kú olórí burúkú ọmọ ní sùúrù jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ sórí gbogbo orí burúkú tó ń bá káàkiri gbogbo àdúgbò yẹn. èmi á fi bí mo ṣe jẹ́ máa fi hùn ẹ́ lẹ́nu ẹni ló máa rí wọ́ wèrè yẹn bọ́lẹ̀ ìwọ ọmọ kọ́ ọmọ òṣì yìí ṣé mi tó yẹ ẹ ni. ó dẹ̀ ní dáa fún ẹ pẹ̀lú kọ́ bẹ́ẹ̀ yẹn kò ní yẹ. ìjà wèrè gan o torí wọ́n ti máa ń sọ̀rọ̀ ẹ ti pẹ́ ó ti yẹ èmi ń gbàdúrà kí n pàdé ẹ. jáde ìwé ò ṣe eré ni àwọn wo ni àwọn ló wá kẹrí àǹtí mi ẹni sílẹ̀ sílẹ̀. ọjà sí bí bó ṣe rí. àpò àmì wà lẹ́sẹ̀lẹ́ tí kò bá jí pẹ́ tí mo wá gbé mi kúrò bí ẹ máa pa wọn. bẹ́ẹ̀ni ṣe sàn alóko báyìí ṣé tí wọ́n lè ṣe sàn. àlọ́ dáhùn ọmọ akégbé lórí burúkú nù lẹ́yìn ṣọ́ṣẹ́ pè fún ẹni. àti ẹ̀jẹ̀ ló máa yàgbá yìí. ọba yọ èwo lápá tó tún kíbọ̀dì báyìí. ẹ̀yin lẹ gbé mi bẹ́ẹ̀. èmi kọ́ mo gbé ẹ bẹ́ẹ̀. àti mi. ìwọ ṣàǹtẹ̀. àti wọlé àwọn tó rọ mo sọ fáwọn pípù yẹn o. mo sọ fẹ́ pé ẹ̀gbọ́n yẹn aṣọ ọgbà mẹ́fà 500 naira lọ́wọ́ àtàbúrò yẹn náà. àǹtí mi ẹ̀jẹ̀ máa sọ fún àǹtí yẹn pé chain tọwọ́ ẹ wá ra kókó tó ní ẹ wá ra yìí. àlẹ́ rẹ̀ ń dun ẹ̀ yìí ẹnu olórí burúkú yìí ẹni òkú ní pa ẹ́ ẹni ò ní pa ẹ́. kò tí ì rí nǹkan kan èmi gan mọ̀ ṣe kà fún yín. àti bàbá pàbúrò kan ṣoṣo tẹ ẹ ní. kábúrò yẹn náà gbẹ́nu lórí burúkú kó lórí ọjọ́ tọ́tọ́tọ́ kiri ṣọ́ṣẹ́ pẹ̀jọ́ fún ẹ ní. bàbá mi ni mo jọ. bàbá mi ò lójó lórí burúkú báyìí bàbá mi ò lójó lórí burúkú báyìí dákẹ́ ẹnu ẹ̀ mo fi Jésù bẹ̀ dákẹ́ ẹnu ẹ̀ dákẹ́.
Oh my God! Tina, is there anything you ask me? Timi Oye. I'm ashamed of myself. I'm sorry. You have the effort. I'm sorry. Hey, yo, baby. What's your dad? Sorry. Ẹ wá sọ wípé iṣu ni ó ti ẹ. A ṣe dáadáa mi dáadáa. A tún mi dá ni ó tún mi rọ. I'm sorry. Come Joe, dáríjì mi. Tí bá ṣe ìwádìí pé ìwádìí sọ fún mi, ìwádìí pé kò máa bínú. Tina, is it because I'm in this situation? Tina, me. Marriage is about love. It's about understanding. I'm sorry. I'm sorry. Please, I said I'm sorry. Hey. Ah, hey. Ọ̀rọ̀ àbá. Ọ̀rọ̀ àwé. Àwé ó yẹ kán ti pa ọ ni. Ó dẹ̀ gbójúgbóyà. Ó yá bá tìyàwó níyàwó. Ó rí ẹni bí ni ọ́. Gbogbo yìí kí ni ìyókù sí nǹkan bẹ́ẹ̀ Ifá ní kò sẹ́ni tó máa rí fà tí ò ní yọ jẹ. Ìfọ̀n náà yẹ kán mú pa ọ́ dànù. Ọ̀ ìṣọ́nu rí ọ̀nù bí ni ọ́. Ẹnu bí ni ọ́. Ìgbà wo ló máa parí gbogbo rádaràda tó ń ṣe nígbà kó jẹ́ ká máa lọ. Dákun ní sùúrù fún mi kí n sáré parẹ́ kó dẹ̀ yóò ní sùúrù oyè àlọ́ ṣùgbọ́n. Tètè jára mọ́ kó jẹ́ ká kúrò. Yàrá tiẹ̀ yèmínú yàrá tiẹ̀. Ṣé kíá. Yàrá tiẹ̀ yàrá tiẹ̀. Come in. Good evening, sir. Sorry, good afternoon. How may I help you? You're under arrest. We want to see you in our station. Under arrest? Yeah. What for? We want to see you in our station. When you get there, Emma Bobo Yoko. Where is your arrest warrant?
And your ID card. Here's the ID card. Let's go. Mi ò tiẹ̀ mọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ tí mo fi bá dé lẹ́wù yẹn jọ torí Ọlọ́run. Kò sẹ́ńtì rárá ò lè lo ọgbà pàṣíṣe tèmi nìyẹn. Tina. Yes. Do you know how embarrassing and disgusting it is? I'm ashamed of myself. You are not! I'm sorry. Tina, ìgbà tó fẹ́ ṣe wọn, tó fẹ́ hùwà onínàbì, o rí géńdé tó tó mi, o rẹ́ni tó tó mi, kò gbé wá. You have the audacity, the nerve, àti gbé brat yẹn wá sínú matrimonial home. Sorry. On your matrimonial bed. Má bínú, dáríjì mi jọ̀ọ́. Kí mi dáríjì. Tina, má jẹ́ kí nǹkan tí mò ń rò ní ọkàn má yẹ kó wá sí ìmọ̀ṣẹ. Please. Please. Ẹjọ́ ẹ̀kọ́. Ìgbà tó gbogbo orí burúkú ẹ pátápátá. Tí mo fi ẹjọ́ ẹ sùn ẹ̀gbọ́n nífẹ̀ẹ́ mi. Wọ́n ní tó bá jẹ́ pé àwọn tí mo pé orí burúkú obìnrin ni ẹ́. Obìnrin táyé ẹ̀ ti bàjẹ́. Onínàbì. Àṣírí obìnrin. Kò jẹ́ kí n fẹ́ rárá. Ọkọ mi. Ọkọ nífẹ̀ẹ́ mi sọ bẹ́ẹ̀ fún ẹ. Kò máa séyàn mọ́. Ó jẹ́ kí kúkú jẹun at this point. Kúkú lè dáríjì mi délẹ̀délẹ̀. Ṣòro lórí burúkú nífẹ̀ẹ́ mi yẹn. Òun náà ń bọ́ mi lájọṣepọ̀. Fàrẹ́ balẹ̀. Kí ló tó ń ṣe báyìí? Ó mọ̀ tó ṣẹlẹ̀. Nílẹ̀ ìjà nǹkan tó lè gbà ló máa fi ń lọ́yàn. Ó ṣe fàrẹ́ balẹ̀. Ok, mi ò lè gba mo fi ń lọ ẹ̀. Bó ṣe wà sọ́run tó wà sọ́ ṣé òun wà síbẹ̀ tẹ́lẹ̀ ni. No now. Ọlọ́run ọlá ẹ̀ náà ni a ti mọ̀ yẹn. Ọlá àbúrò mi sọ kókó sọ gangan ọlá àbúrò mi tó ń mí sí ẹ lára pẹ̀lú owó kò kàn rí kíní mí sí ẹ lára ni. Ìyẹn ni mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ wá solution sí wọn láti ilẹ̀ náà. Ok, èmi àti ẹ láyé ìgbà kan àtijọ́ wa tá a ṣe wọléwọ̀de. That was then. Yes, ìgbà ẹ nìyẹn. Ṣùgbọ́n sì náà tó lọ́n dẹ̀ ṣe nígbà tí ibi ọlá lanu sílẹ̀ tí mo dẹ̀ rò pé èèyàn mi náà ti pẹ́ wá pẹ́nu sí ó dẹ̀ ti gbẹ́nu sí ó ti wà alright náà nìyẹn. Help dẹ̀ ti wá dé ìsìn nǹkan tó wà nílé wa gbọ́dọ̀ jáde lèmi ṣe wá rò pé fine àti ṣe rí a tún lè continue ṣe ní kí wàá sọ fún ẹ náà kí n máa help àbúrò mi láti àbí kí ló feel. Nífẹ̀ẹ́ mi, are you kidding me? Kí ni tí mo gbé lè tó ń sọ yìí? Gbọ́ o, tá bá ń ṣeré ká mọ̀ pa ń ṣeré. Sórí ajá tèmi Tina mi ò lè padà sídìí ebi mi mọ́. No. Ìyẹn ti lọ ìrékọjá ó ti bá ilẹ̀ tó mọ́ ṣó ti yé ẹ. Ṣé wọ́n dáa tó ìgbà yẹn? Ṣé o fa ìgbà yẹn? Wọ́n gbọ́ ti rírun orí. Ibi sílẹ̀ tàbí stupid. Kí ló ń ṣe náà? Má jẹ́ stop ẹ̀. Wo ibi tá a fi sí ìgbà yẹn jẹ́ ká tún un yẹn ò ṣẹ̀ṣẹ̀. Agboolé kan náà ló padà wá, family kan náà ló padà wá, kò sí wàhálà, kò sí issue náà. Owó yẹn náà àdè máa ṣe wọn náà. Àbí òun plan àti lọ fẹ́ lómi ìta àbí Ọlọ́run kò lè ṣẹlẹ̀. Bó lè lé ẹ má gùn. You say what? Yeah! Nífẹ̀ẹ́ mi má rò rárá. Because kò lè possible. Àlá tí ò lè ṣẹ ni. Yes. Kò sí problem. Kò sí wàhálà. Bọ̀ ṣá. Kí ni? Wọ́n bí ọmọ náà ṣá. Tó máa ṣe kí ni? Aago orí ẹ lẹ́yìn àbúrò. Àbúrò mi náà ló máa rùn. Orí ẹ̀ tí o fẹ́ sẹ́ẹ̀tì láṣẹ. Just calm down, please. Are you? Please! Ife! Baby! Ọkọ mi! Fúnṣọ́, ìbéèrè kan wà tèmi tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ ẹ.
I mean, látìgbà tí wọ́n ti dẹ́ ẹ dúró nílé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣé o kò káwọ́ bọ̀tán báyìí o gbégbèsè kankan. kò sẹ́ni tí ó wù kọ́kọ́ máa sùn kó máa jí nígbà táwọn ti ṣe tí àwọn bẹ́ẹ̀ ṣe ń gbà wọ́n sí ṣebí kókó ṣe pé àṣẹ wọ́n ní èèyàn ti pọ̀ ju ń léṣẹ́ náà ṣe yọ orúkọ awakọ̀ kọ̀ọ̀kan. bí kí wọ́n retrench. náà ṣe ni pé àwọn yọ awakọ̀ àwọn aráyàn sí wọn abẹ wọn ní not intentionally wípé àwọn iléeṣẹ́ ló ṣe àwọn kankan nígbà tó ṣe tán sí sọ bẹ́ẹ̀ àwọn kọ́ lọ́lọ́run àwọn ká ní tiwọn nu ọlọ́run ò tẹ̀ tiẹ̀ fún wa àtìgbà náà mi ò rí bí kankan lọ́mọ ìgbà fọlọ́run. àmọ́ Fúnṣọ síbẹ̀síbẹ̀ náà àwọn àgbà bọ̀ wọ́n ní tí náà bá tán láṣọ èjì òkè tó lè kan náà àtúbọ̀ máa gbìyànjú sí náà ni àní dúró. lọ́nà wo kí ló tún fẹ́ kí n tún ṣe. àfi ká túbọ̀ gbìyànjú nílé iṣẹ́ eléyìí àbẹ̀wò torí mo ti sọ̀rọ̀ bí ẹ ń fọ́ ẹ mo ní mo ti gbìyànjú kò wọ́ọ̀kì. bí ìlú yóò bá san ni mọ́ ṣébí àdẹ̀bọ́ sí ìlú mi ìtumọ̀ ẹni wípé bí wọn ò bá gba ilé iṣẹ́ yẹn àdẹ̀bọ́ náà bomi àti pé pàápàá ẹ̀mí ronú kankan. ibi tèmi ti ń ṣiṣẹ́ báyìí báyìí o ṣáà mọ̀ so ó ní ẹ̀gbọ́n kan tó wà ń bẹ nínú àwọn ọ̀gá wa náà jẹ́ ọ̀rẹ́ ni wọ́n jẹ́ sẹ́gbọ́n tèmi. dùnà ilé iṣẹ́ àwọn olùwọ́ mọ̀ ti ń ṣe. nà án o ṣáà mọ̀. ṣé wọ́n sì lè gbà yẹn bẹ́ẹ̀. tèmi bá bọ̀dá yẹn sọ wọ́n náìsì mọ̀ kó wọ́n á gbọ́ wọ́n á dẹ̀ ríṣẹ́ síbẹ̀. wọ́n á jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé o lè bá mi rìnrìn yẹn inú mi á dùn kó ṣe kí ọkùnrin mọ jókòó sílé sọ́wọ́ òkè. èmi náà sọ nìyẹn kò dáa. bá mi wà what are friends for. láàárín ẹni sí weekend máa retí ayọ̀ èsì ayọ̀ ló máa gbọ́ látọ̀dọ̀ mi èmi á pè èsì ayọ̀. inú mi ò dùn tó bá lè bá mi ṣe. ọ̀rẹ́ mi ní ẹ̀ mo fẹ́ràn lè ṣe àwùjọ ọ̀rẹ́ mi kan ti ṣe ń bèrè kádà ó ní ọdún tó fi ṣe ń bèrè. àfaradà dárúkọ yẹn gan ọ̀rẹ́ ni wọ́n pẹ̀lú ẹ̀gbọ́n ọ̀rẹ́ tèmi sọ yẹn. òun ti kó mẹ́ o ó ti mọ̀ ṣe tíátà àti ẹ̀gbọ́n ni wọ́n jọjọ́ rẹ̀ ń gbà yẹn ni pẹ̀lú ẹ̀gbọ́n tèmi sọ yẹn ọ̀rẹ́ ni wọ́n tímọ́ tèmi mọ̀ gbà tèmi débẹ̀ mo gbọ́ tán. mo sọ. wàláì sítórì fada ò lè tán lé sí àwò láyé. Ọlọ́run kò lè tán. tẹ́ ẹ máa débẹ̀ rẹ́kọ̀dù rẹ̀ báyìí òkè báyìí ni wọ́n kọ́ pẹ̀ sí Ọdúnládé Adékọ́lá ni wọ́n kọ́ sí báyìí. mo sọ wa àtẹ̀fẹ́ yìí ẹgbà tẹ́mi dé sọ alámàlà tàti máa ń jẹun tí mi ò rí ẹ̀ wọ́n á ní kí n pẹ́ lẹ́sẹ̀ dàkémi náà yọjú sílé èmi náà fẹ́. ọ̀sẹ̀ o. Fúnṣọ́ wà á pa Fúnṣọ́ má ronú o kò sí wàhálà kò sí wàhálà ta ló ti ń sẹ́ni ilé iṣẹ́ àwòtí ọ̀dà fún rí. káàkiri àti máa dúpẹ́ tẹ̀mí wà ibi tẹ̀mí bá wà. ẹ pẹ̀lẹ́ bò ẹ má tẹ̀lé ọ níbo ni àwọn ọ̀rẹ́ yín ẹ̀ wá wà. àwọn ọ̀rẹ́ jọ ní ìpàdé yìí àtàkẹ́ èmi mà ti rìn dáhùn kó yóò ń dá sí ẹ̀yà tó bá tún fún wọn ká gbàgbé má pàdé mọ́ rìn dáhùn. báwo wá ní ti ibi tẹ́ ń gbé ẹ̀ sí jẹ́. kí oríbi tí o ti máa ń rí mi ìjẹ́ ni mo máa ń sùn sí pé ká sùn ká jí òun ni mò ń sílò tó bá dẹ̀ ti dàárò kí n bọ́ síta tí n bá rí iṣẹ́ kékeré kan ṣe tí n bá dé èyí tí n dúró sẹ́gbẹ́ kan tí n bá yẹ tó máa ràn mí lọ́wọ́ tí n bá dé èyí máa wọlé lọ sí padà kádàrá Ọlọ́run ni. àmọ́ nǹkan kó sì ń rú mi lójú nípa yín. ojú tí ẹ báyìí làpárò fún yín. ohun ìdùn fún mi. ohun ẹ̀ kò sí nínú rẹ̀. Àbẹ̀bí mi ò gbà jọ sọ fún mi kí ni problem ẹ náà kí ni títí ẹ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo ní mo gbà ó fẹ́ máa fọ́ọ̀sì nǹkan lé mi lórí. I said no. Tó bá ti tó time ti tẹ̀
tó ti dé àyè ara tiẹ̀ ó lè gbálé kó gbá ọkùnrin sílé. Imagine you are not telling me pé kí n gba ọkùnrin sílé tó dẹ̀ mọ̀ pé àwọn obìnrin mẹ́ta láwọn amílẹ́tà jọ ń bẹ̀. Kò sí nǹkan tó bá nínú ọ̀rọ̀ yìí. Mi ò tí mọ̀ nǹkan tí mo sọ tó di crime sí mi lọ́rùn yìí. Ibi tí ìjà náà ni yóò ṣìyàn bẹ́ẹ̀. And then bíbélì sọ wípé ẹni tó bá nígbà láti fìràn lọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀ ìyá bíbélì láti ràn lọ́wọ́. Torí tó bá ti mú ti sọ fún ẹ mi ò bẹ́ ìjà tó bá ti dé àyè títí ẹ kò ràn lọ́wọ́. Ẹni tó ń sọ ìtòmọlé àtọ̀nà tó mọ bí tó ń sùn sí tó mọ bí tó ń tọ̀ sí ó wá pẹ́pẹ́pẹ́ ó ní kí n gbà sílé. Nínú ìyàtọ̀ jẹ́ sí ẹ̀rù ilé ìbáṣẹ̀sìn làṣíwájú. Àbẹ̀bí ojú mi bá máa ló ìlú sórí tó bá wùn kó gbójú sókè tó bá wùn kó gbé wálẹ̀ máa ná ìròyìn ìdíná orí rẹ̀. Kúdíò. Gbọ́dọ̀ ọmọ bó ṣe ń kọ́ yàn kan. Kò sí nǹkan tó yẹ rí. Bó ṣe ń sọ̀rọ̀ pé kò sí nǹkan tó yé mi, ó ti gbé jù. Àbẹ̀bí ló ṣe ẹ̀ ló ṣẹlẹ̀ lóde tó ń wò báyìí kó lè yẹ. Àbẹ̀bí. Kọ́ni kẹrẹ sí kẹrẹ, kọ́ni lẹ́kùn sí lẹ́kùn, ọmọ àwọn ń bọ̀. Tá a bá dé ilé oríwo là dé sí, tá a bá yà á yà sí ọ̀gẹ̀dẹ̀ olùgbònà. Ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo ìjẹ́ ẹ wá bá mi di ojú afẹ́fẹ́ mú. How did you understand? Oh man, you are before. That's not in my pain. You don't know how it feels to be in my pain. You don't know where I'm going to. I have to do it. I have to do it because I can't. You know, you need to do go to that. Yóò bá ẹni nífẹ̀ẹ́ yóò fẹ́ni tó fi ṣe ó ti tó wò sí yẹ pé gbogbo ìfẹ́ tó rí ìfẹ́ ẹ̀tọ́ ni tó wò sí tó wò sí tí ó bẹ̀rẹ̀ tó bẹ̀ bá jíròrò àtẹ̀kí ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìlú ìpẹ́rẹ́ money position doesn't guarantee happiness and welfare. Suicide is not the best option. Suicide is the best option. Suicide is the best option because
I look for you. Advice. Don't understand my pain. You're not in my shoe. Oh, but you keep back in that in the excess. Dad. I didn't say you wanted to. But you're not going to be related. You could not say so. I can't see. See you back on the way when you're going to take over. Can you calm down and drop? Maybe I'm tired. Ademi, ibi báyìí wá jókòó sí tó sẹ́yìn yìí. Kí ló ń ṣe ẹ́ náà? Èmi náà ti mọ̀ pé tí mo ti dé sí tí mo ti bá ibi báyìí ló máa wà tó máa ronú. Ademi jọ, ó ní gbogbo eléyìí. Ìwọ náà wo ibi tó jókòó sí ní sí. Gbogbo àwọn tó ń kọjá lọ wá wò pé oníbàárà mi. Ademi jọ, àwọn nǹkan tábìlì gan sọ gangan lélẹ̀. Tó sọ fún mi pé gbogbo ìgbà ló máa fi ń ronú kó dẹ̀ ṣàánú mi. Mi ìṣá sọ fún ẹ pé ó sú mi. Ṣé dìgbà tó bá tó sọ wípé ó sú ẹ? Kò dìgbà tó bá tó sọ wípé ó sú ẹ. Just take a look at me. Wo condition tí mo wà. Wo ipò tí mo wà. Ìgbà mi mo máa ń rí pé what is wrong with me? Tí n bá fẹ́ jẹ ìwọ ni. Tí n bá fẹ́ mu ìwọ ni. Kò dàbí ní pé bóyá ọmọ ẹgbẹ́ ọkọ wáyé ṣá. At times, I question myself and I question God. Because nǹkan tẹ̀mí mọ́ tó sọ mi ni wípé Ọlọ́run ò dá ẹnikẹ́ni fún ìyà jẹ, kò dá ẹnikẹ́ni fún ṣìta. Ṣé ipò tí mo wà yìí ó fi pé something is not right somewhere? Nothing. There is nothing. Ṣorí ìrònú tó ròyìn gan ló lè fa nǹkan mi. Ṣorí tó bá ń dùnnú. Kò possible kó rìn padà. Ó dẹjọ́ kọ́ mi. Mi ìfìgbà kankan sọ fún ẹ pé ó so mímí ìdẹ ló rẹ̀ mí ṣàánú mi. Ìgbà tó bá tó sọ. Kò nígbà tó bá tó sọ. Ṣorí tó bá wù náà ní àwọ̀ sunkún gbà mí, ìyẹn gbọ́dọ̀ bá wù rẹ̀ ní àwọ̀ rẹ̀ ojú tì mí. Ẹjọ́ nítorí ọ̀rọ̀ mo fọ́ lọ́wọ́ pàpẹ́. Má ronú mọ́. I'm here for you. You are here for me? Yes. Àbẹ̀yìn obìnrin kan tó bá dẹjọ́ kan ló wá kàn fún mi pé I'm as useless as anything. You cannot continue with this whole friendship, relationship, and all the care you're showing. Tó bá fi ipò ti sọ ẹ̀ gan. I can't. I promise ẹ ṣe bẹ́ẹ̀ ni mo fi gbogbo ojoojúmọ́ promise ẹ. I can't. Ṣorí ọmọ kan tó máa ṣe ọjà ká wọlé mi nífẹ̀ẹ́ ká bẹ̀bí tó dé ibi kó tó báyìí báyìí. Olúwa ṣàánú mi o. Jọ́ torí ọ̀la. Àjàgà yóò bú mi létí. Jọ́ dájọ́ kọ́ mi jọ. Olúwa ṣàánú mi. Ìyẹn dẹ̀ ń ṣe ní látàárọ̀ láti ilé ẹ̀jẹ̀ dá. Ó ní múlò kan tí mo wò ní àárọ̀ ní afẹ́fẹ́ mi. There's one woman in that movie. She was a good woman. Ó máa ń pè gan kò ṣe ká kó bá tẹ̀lé kankan jẹ́ kò wùwà ká. Àdúrà kan ló máa ń gbà ní gbogbo ìgbà kí Ọlọ́run kó fún òun ní ọmọ. He fasted, he prayed, he did everything. But tó fi kú báyìí kúrò mọ́ ibi. There's one other character. Ìyẹn burú gan. Àrà tó bá òun ló máa ń dán, máa ń ṣèkà, máa ń ṣe nǹkan tó wù. Ó fi ọmọ alálùbáríkà àwọn ọmọ yìí ṣe dáadáa.
ayé ìdẹ́ni fún mi. I was confused. Already you my new. I'm just lost in thought. Àdìtú lọ̀rọ̀ lé ayé o. Ilé ayé yìí kù nǹkan débi pé kò sí ẹnikẹ́ni tó lè rí díẹ̀. Bàbá ayé ẹni yẹn tó lòun fẹ́ rí ìdí ayé. Irú ẹni bẹ́ẹ̀ a máa fi wọ́n ṣe ètùtù ni. I think there's something I can't understand. So títí tó àwọn òwe tó máa ń pa yìí títí tó yẹ sí ẹ̀mí tí bọ́lọ́dé kọ́ mi bá wọn kọ́ ní àwọn òwe yìí kò ní. Ẹ̀yin ìgbàgbé pa yẹn. Kí n gbàgbé pa. Oúnjẹ ń fi rẹ́dí o. Ṣé kí ló bá yẹn dìde? Àpèbí máa ní àpèbí tó ti dé pẹ̀lú àwọn òwe kàkàkàkà tó máa ń sọ àwọn àṣàmù àti ìwé tó máa ń sọ tó máa ń rí ìdí èdè. Mọ́mí jíyọ̀ ẹ̀ ń lọ. Mọ̀mọ́, mo fẹ́ bá wọn sọ. Kí lẹ fẹ́ bá wọn sọ? Ṣé dandan ní gbogbo ohun tí mo fẹ́ bá sọ ni? Ẹ wọ́n ní ilé adùnú kúkú ń gbẹ̀mí rẹ̀. Fún àlá rẹ̀. Àjọkù àti ìdíyọ̀ rẹ̀ máa ń dá ilé. Àwọn ọmọ náà sọ̀rọ̀ sí wọn nípa ìgbàlódé. Bákan náà ni. Báwo ni ó fi jọba? Ọ̀rọ̀ fún ìjọba lọ́wọ́ máa ṣe. Adéwùmí. Babe. Pardon my manners. Ọ̀rẹ́ àtẹ̀sẹ̀ mọ́rẹ̀ bí Adéwùmí. Adéwùmí bí my very good friend. Ọ̀rẹ́ mi dáadáa ni. Adé. What's more common? Thank you. Kí ló kọ sí náà? Fẹ̀tíjà lórúkọ tèmi o. Fẹ̀tíjà. Ó kàn yín náà. Àgbọ̀parí kúrò. Kò dáa o. Ó dẹ̀ mọ̀ pé mi ní birthday mi, a lè fi wá lé níta. Mo mọ̀ mi ò gbé wá bọ̀rin. That is why my friend is here. Ó máa wá gbé wa jáde ni. Mo sẹ́yìn tí ń lọ kí ló fẹ́ ṣe surprise birthday fún mi? Èyí bàárà àárí, kéèkì àárí. Ohun ètò ìbí tọ́kùn ẹ wà ní. You know what you do for me? Yọ̀ǹda ìlú ìfẹ́ mi. Jẹ́ kí n ṣe pó pàṣẹ mi. Do you trust me? Ẹ̀wẹ̀ má dá lọ́rùn. Èmi fúnra mi ti sọ pé màá gbé nǹkan. Kó má wulẹ̀ bọ́dà láti gbé mi jáde, irọ́ kò dá mi lọ. Adéwùmí, let me use this medium to say happy birthday to you. But báwo ni? You just come. I mean, can you give me a try? Alright, no problem. Let's go. Ayọ́mi dẹ̀dá ni tí a bá rí àpèjì ní ọ̀nà àmàgbèjà ni bọ̀tá àbárí ìyàgò rẹ̀. Fine. Ṣé ti ṣe? Okay. Ọkọ̀ rẹ̀ báwo ti gbẹ? Yóò ti di very good tẹ̀. Àwọn náà mo máa fi fún gbogbo olùkọ́ ìyàrá rẹ̀. Kàkà náà ń sọ pé kọ́nà fún òní ìyàwó títí ẹlẹ́mẹ̀. Wọ́n tó ti tún ní jù báyìí. Kọ́ra máa fi sọ̀rọ̀ lórí.
tó bá fara balẹ̀ àti ṣe àìsàn ọ̀dọ́ wọn. Don't calm down. Ojú ẹ̀ náà kò ní àmì àbáni àbíkí làwọn afọ́ra wa fún. Ayé òkè. Àwọn àbájá ti jẹ fún mi náà. Àwọn àbájá ti jẹ fún mi náà. Ó máa jáde fún mi. Ọjà. Ọ̀gá kí ló ń ṣẹlẹ̀? Ìgbà tí ẹ máa bá mi sọ̀rọ̀ láì sọ̀rọ̀ wíṣí à ìdí wá jẹ́ báyọ̀ ọ̀gá. Ademi, what is going on here? Mr. Fetiga, ẹ jẹ́ ṣẹlẹ̀ explain nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìbáyìí fún mi. Adéwọ̀dé, I can explain myself. Ẹni tó lè gbéyàwó wá bá calm down, just calm down. Mo sọ náà lè lórí sí àlàyé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló bá ṣe ní bẹ̀rẹ̀? Kí ló ṣẹlẹ̀? Adémi, what is going on? Adéwò, calm down. Calm down. Kí ló ṣẹlẹ̀? I'm sorry. I'm very sorry. Why? Ronke, tó bá bí mi, èmi náà máa rí ẹjọ́ rí. Máa rí nǹkan sọ. Ronke, ṣórí bó ṣe ń wò mí. I come from a very rude family. Bàbá mi lówó, ìyá mi lówó, ìyá mi ò tún lówó nìkan. Ó ní. Kò tọ́pẹ́ sá, kò lè tó yẹn. Mo sọ fún yín pé ẹni èèyàn mi ni pé kẹ́ má worry. Bẹ́ẹ̀ ni. Àmọ́ ẹ tí fún mi ní nǹkan tẹ́ promise mi ṣe mọ́. Okay, tí màá wá gbà. Ẹ fẹ́ kí n wá kẹ́ lè rí mi léṣe ní wá gbà máa wá. Oh, okay, màá try láti attend. Ẹ ṣàgbàdúrà kí n ráyè máa wá, máa attend. I'll try my best to come. Kí ló tẹ́ fẹ́ mọ̀ bí mo wà? Báwo lẹ ṣe ń ṣe báyìí? Ẹ ti ń gba ọ̀rọ̀ ibi ẹni gbàgbà ọtí. Ó ní tó gbogbo eléyìí náà. Mọ̀ nǹkan, ẹ má jẹ́ ká rojọ́ jù lọ. Ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ̀yin bá mi release àwọn boys mi. Màá wá rí lọ́fíìsì. Ẹ má worry, ṣé bẹ́ẹ̀ mi mú sọ bẹ́ẹ̀? Màá wá rí yín lọ́fíìsì yẹn, má worry. Ifá mi fẹ́ bá wọn bẹ̀. Mo fẹ́ kẹ́ ti release wọn kébi tó débẹ̀. Mi fẹ́ kọ́ mọ̀ pé mi ni mo wá gbà wọ́n yẹn. Torí mo náà ti fún mi fún. Ẹ jẹ́ kan ti máa lọ. Mo ń bọ̀. Ifá, màá yà ọ̀dọ̀ yín kí n tó lọ bí tí mo ń lọ sí. Bẹ́ẹ̀ni, màá rí yín. I just lost a lot of them. Àti ìgbà yẹn báyìí, èmi nìkan dẹ̀ ni wọ́n bí. Àdàgbé àdáfà. Gbogbo ìgbìyànjú mi pátá. Àti wá fẹ́fẹ́ obìnrin gidi. Obìnrin tó máa nífẹ̀ẹ́ mi. Ó wá jẹ́ nǹkan tó nira. Gbogbo àwọn ọmọ tí mò ń pàdé pátá. I felt it's because of the money I'm having. Because of my position. Gbogbo wọn ṣe fẹ́ fẹ́ mi. Kò ṣe pé torí ó nífẹ̀ẹ́ mi. Mo wá jókòó. Mo gbogbo ẹ̀ fún mi pọ̀ mọ́ra wọn. Pé okay, báwo ni mo ṣe fẹ́ pàdé tó máa fẹ́ràn mi? Báwo ni mo ṣe fẹ́ pàdé ẹnì kejì mi tí ò ní wá after owó? So I decided. Mo ní ó pè kí n kúrò ní comfort zone mi.
should join the commoners. Bóyá tí n bá ṣe bẹ́ẹ̀ yẹn, tí n bá dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi, mo máa pàdé obìnrin tó máa fẹ́ mi gangan, tó máa nífẹ̀ẹ́ mi. When I met you, Ronke, you were too real. You were too real. I was confused at the point. I tested you. I was hoping you will fail. But I just get to know that this is who you are. Only Femi tọkàntọkàn ni kò sí pé bóyá you were after anything. Ó gbà mí pé you should know me. Okay, if I've offended you in any way, okay, I'm sorry. Okay, as for you, I know I've offended you. I just want you to find a space in your heart. Okay, it's fine, you are. Okay, I want you to find a space in your heart. Forgive and forget. Please. Find a space. Find a space in your heart. Forgive and forget. Drink. I want to ask you one important question. And I'm hoping for the best. I'm hoping for the best. Ronke. Will you marry me? You bro. I can't hear you. Oh, Jesus! Oh my God! Oh my! Yes! Somebody's marrying me! Oh my God! Okay, thank you for accepting me. Okay, thank you. Oh!